ẹ̀yin tèmi ẹ káàárọ̀ ẹ káàsán ẹ káalẹ́ níbi tí a bá ti ní àǹfààní láti máa wò ètò yìí. Orúkọ tèmi ò yí padà, Kẹ́mi Bùkọ́lá ni orúkọ tèmi jẹ́. Mo rí pé gbogbo ẹ̀yin màmá mi nílé, gbogbo ẹ̀yin olólùfẹ́ mi níbikíbi tẹ́ bá wà, lágbára lọ́wọ́ Ọlọ́run, àánú Jésù Kristi, àánú ọmọ Màríà kò ní ká kúrò lórí yín o àtèmi náà lágbára lọ́wọ́ Ọlọ́run. Ibi tẹ́ ti mú owó tẹ́ fi rajà iléeṣẹ́ Kẹ́mi Bùkọ́lá, iléeṣẹ́ Kẹ́mi Fashion Empire, àgbà náà ò ní wọbẹ̀ o. Ọdún lọ sópin báyìí, èmi àti àníbọ́dún lọ re ayọ̀ ìdùnnú ìgbéga àti tẹ̀síwájú tàbí bẹ̀rẹ̀ ọdún yìí náà la máa fi parí ẹ̀. Ikú ń pa lọ́tọ̀ ń pa lọ́sì, etí wa la máa fi gbọ́, kò ní súnmọ́ wa rárá. Gbogbo àwọn tó dẹ̀ ti kú náà àfihàn wọn o. Ọlọ́run bá dáwọ́ ibi dúró ní Nàìjíríà torí kò yí sí àwọn èèyàn ń kú gan. Ẹ̀yin ìyá mi nílé, ẹ̀yin olólùfẹ́ mi, àwọn èèyàn ń kú gan, ẹni tó kàn ló mọ̀. Nínú ọdún yìí ní ìsìn àwọn tí èèyàn ń fetí gbọ́ pọ́n kú, téèyàn bá ń kà tó yẹ pé èèyàn tí èèyàn mọ̀, èèyàn kàn máa wò pé ilé ayé yìí kò sí kankan ń bẹ̀. Ilé ayé ilé asán, ẹni tó bá wáyé má yà níbi tí nǹkan ti dé dúró ní nǹkan níwọ̀nba ọdún tèmi ti lò nílé ayé o. Ẹni tó bá wá ilé ayé má yà ó ń tàn bóyá kò ronú, kò jókòó kó ronú, kò jókòó báyìí kó ronú. Bẹ́ẹ̀ ni ní ìpolówó tá a máa ṣe, tá a bá máa ṣe lẹ́nu ọjọ́ mẹ́ta ìyá àǹkárá wa ti dé. Ẹ̀dẹ̀ jẹ́rìí àǹkárá tèmi ń tà. Àwọn àǹkárá ilé wọ́n tún lékè nkà, wọ́n beautiful bàjẹ́. Ẹ mọ̀ gbogbo ẹ̀ tẹ̀ àǹkárá lọ́wọ́ mi, gbogbo ilẹ̀ máa pè mí pé Búkì àwọn láìka aṣọ yẹn. Bẹ́ẹ̀ ni tí Kẹ́mi Bùkọ́lá ṣe rí, kò tó tẹ̀lé rẹ̀ à ń lè ṣẹ́ wa, ẹ lè regret láéláé. Bẹ́ẹ̀ ni ìwọ àwọn lace kéékèèké wa, kò sẹ́ni tó wọ̀ ẹ wọ́n lé tí mo wọ̀ ẹ́ nísìn, kò ságbo tí ò wọ̀ náà, kò dẹ̀ ń ṣe aṣọ ńlá nínú àlẹ́ tàǹtà náà ni. Kò sí agbo tí ò wọ̀ ń bá ṣe tí mo àwọn gbogbo fídíò tí mo máa ń ṣe ní àwọn aṣọ kéékèèké tí máa ra rẹ̀ náà ni. Kò sí aṣọ tí Kẹ́mi Bùkọ́lá bá polówó fún yín ẹ dé bẹ́ẹ̀ ni confam ni. Bẹ́ẹ̀ ni kò sí àwọn lẹ́yìn ní gbogbo nǹkan tó wà lára ẹ̀ nísìn, kẹ́ ẹ bá gbọ̀n kò gbọ̀n sílẹ̀, ẹ bá ti fọ nǹkan yẹn gbé sára nìyẹn, kẹ́ ẹ ra fi rán style. So àwọn ọjà wa confam ara ti polówó sweet lace lẹ́ni, ẹ lọ bá wa wò ó, kẹ́ ẹ bá wa ra ọjà àwọn sweet lace ńláńlá. Ẹ mọ̀ pé àwọn ọjà yẹn wọ́n sí ni, àwọn ọjà yẹn wọ́n sí ni, mi ò rírú ẹ̀ rí. Tí ó bá yẹ kó báyà àwọn sweet lace yẹn jẹ́ mi lọ́wọ́, mo fẹ́ òun ló jẹ́ mi lọ́wọ́ ju gbogbo ọjà tí mo ń tà. Sweet lace ńlá yẹn ó jẹ́ mi lọ́wọ́. Tí ó bá ń ṣe yẹn ni wàhálà má ti máa ta àwọn kéékèèké yẹn, mi ní bá má ta mọ́. Ṣùgbọ́n kò sí ni kí n polówó kékeré kí po ńlá, òun ló kọ́kọ́ àwọn èèyàn tó mọ̀ mí mọ̀ pé Kẹ́mi Bùkọ́lá sweet lace ló máa ń tà ńlá dẹ̀ ni. Wí bẹ́ẹ̀ kó bá bẹ́ẹ̀ ni ọjà ni. Àwọn ló ti jẹ́ kí n máa ta. Kódà bí mi ṣe ti polówó látọ̀jọ́, àwọn kan tẹ́sì mi tí wọ́n ń pè mí Kẹ́mi Bùkọ́lá ìjọ polówó tó ẹ́ pọ́n dẹ̀ ti ra ojoojúmọ́ kí n polówó báyìí mí àmú 5 mí àmú 10 kì í ṣeré o. Àwọn èèyàn wọ aṣọ láyé yìí, gbogbo ẹni tẹ́ ẹ̀dẹ̀ ra aṣọ lọ́wọ́ mi, ṣé ẹ dára tẹ́ ń wọ aṣọ sí Ọlọ́run bá ń gbọ́ ọfà yóò ní báyìí ń bẹ̀. Bẹ́ẹ̀ ni ibi tẹ̀dẹ̀ ti mú owó Ọlọ́run ẹ bá ṣe ń mú báyìí, Ọlọ́run ti máa bá mi fi ọ̀pọ̀ rọ́pò lágbára lọ́wọ́ Ọlọ́run. Mo dúpẹ́ lọ́wọ́ yín o, torí ẹlẹ́mi ló máa láàsì ní sweet lace. Àwọn kan wà tẹ́ pé wọ́n ò lè ráṣọ míì. Bẹ́ẹ̀ ni wọ́n ò lè ráṣọ míì ju sweet lace lọ. Wọ́n dẹ̀ máa ń sọ ní ẹ̀rọ tí mo sọ yẹ pé mo fi parọ́ Ọlọ́run dẹ̀ rí mi. Wọ́n sọ pé látọjọ́ táwọn ti ra aṣọ ọ̀dọ̀ mi náà, àwọn ti rí sweet lace ó jẹ́ direct tí ò ṣe Korea. Àwọn ti ra sweet lace pẹ́ náà. Ìgbà tó dẹ̀ dẹ́ tó mọ̀ mí, tán ti mọ̀ mí sí more than 3 years, gbogbo àwọn tó bá mi rajà láti ilẹ̀, gbogbo ọ̀nà sì wà pẹ̀lú mi dèní. Gbogbo àwọn tó ti bá mi rajà, gbogbo ọ̀nà ìwà pẹ̀lú tó pọ̀ jà mi ò dá ni wọ́n ní wà. Àwọn òun pa èmi mo ṣe mi ń pariwo mi bọ́ ṣe ń pariwo, mi ń ṣa ẹni tó ń ṣe but ẹ bá dé bí ẹ máa mọ̀ pé yes, Ọlọ́run dá bírà nú ayé wa. Bọ́dọ̀ tó ṣe máa dá bírà nú ayé gbogbo ẹ lólùfẹ́ mi nìyẹn. Lágbá lọ́wọ́ Ọlọ́run, òkò bánújẹ́, òkò ìfàsẹ́yìn, ọfà ìfàsẹ́yìn kò ní báyìí, kò ní bọmọ yín. Iwájú báyìí lọ́pọ̀ ìbí tí ń ré sí gbogbo ẹ lólùfẹ́ mi yẹn, iwájú lẹ máa lọ ẹ̀ ní lọ sẹ́yìn o. Gbogbo ẹni tó bá pètò pèrò pé òun fẹ́ kẹ́ ẹ jábọ́ lókè ní àkàbọ̀ ògo tí ẹ gùn yẹn, àkàbọ̀ ògo tí àwọn ọmọ yín gùn yẹn tó tẹ̀ ń ro lọ́kàn, kò tí ì ṣe o tó tẹ̀ ń ro lọ́kàn, lágbára Ọlọ́run olùjọ mímọ́ á bá mi fà bọ́lẹ̀. Àkàbọ̀ ògo tí ẹ ń gùn pẹ̀lú ọmọ yín yẹn, ẹ máa gùn lọ ní tọmọtọmọ yín.
àdọ́mọrọ́mọ yín wọn ò ní mọ̀ òṣì wọn ò dẹ̀ ní mọ̀ ìyà gbogbo ẹtẹ́ bá mi rajà tẹ́yìn tẹ́ ń wò mí àwọn míì òun bá mi rajà bọ̀ tí wọ́n nífẹ̀ẹ́ ni wọ́n máa ń wò mí ojú tẹ́ fi ń wò mí ò ní fọ́ bẹ́ẹ̀ ni mo dúpẹ́ lọ́wọ́ yín bí mi ṣe kí n wá síta wá máa pé lójoojúmọ́ yẹn síbẹ̀síbẹ̀ náà ẹ tún máa pè mí àwọn míì wọ́n rajà ń bò mí rí láyé wọn ọ̀dọ̀ Kẹ́mi Bùkọ́lá láti tán ti mọ̀ mí wọ́n ní rárá o àwọn ò fẹ́ o èmi ni mo máa tajà fún wọn tí pé bá pé hé náà wọ́n máa bá ń bẹ̀ bá pé bí náà wọ́n máa bá èmi máa sòótọ́ aṣọ eléyìí o bó ṣe rí leléyìí o eléyìí bó ṣe rí eléyìí ní kẹ́ ẹ mú o eléyìí ní kẹ́ ẹ má mú o máa sòótọ́ fún wọn so bó ṣe yẹ kí ayé ṣe rí nìyẹn èèyàn olólùfẹ́ mi ẹ jẹ́ ká máa ṣe jẹ́jẹ́ láyé gbà ṣe rí àsìkò tá a wà yìí a nídìí láti máa ṣe jẹ́jẹ́ tí wọ́n bá wọn nǹkan tó ń ṣẹlẹ̀ ní ẹnu jẹ́ mẹ́ta yìí èèyàn á máa ṣe jẹ́jẹ́ o ẹni tí ò sick ẹ kàn tẹ́ gbọ́ pé ó kú ẹni tẹ́jọ jókòó tá a máa gbọ́ ọjọ́ mélòó kan bí eléyìí tó ṣẹlẹ̀ ní jẹ́ mẹ́ta yìí o lẹ́yìn télọ̀ mi yẹn o ẹni jẹ́ pé àjọ iṣẹ́ láàpá ni ibùgbọ́ fídíò kan wà tó jẹ́ pé nígbà tó ṣe bẹ̀rẹ̀ Kembi logistic yẹn ọjà tí wọ́n gbé fún mi pé ọjà yẹn pọ̀ gan so àlè fọ̀kadà gbé mọ́tò mi la fi gbé so mọ́tò méjèèjì yẹn mọ́tò méjèèjì la fi lóòdù ọjà yẹn lọ sí ibi tá a ti fẹ́ lọ post ẹ̀ ẹni yẹn tẹ́ni ẹ bá wo kíní tí mo post nígbà yẹn máa yẹn ló wà ń bẹ̀ àjọ iṣẹ́ ní but máa yẹn máa jẹ́ ní tẹ́ pé kò ṣe tí bóyá fẹ́ lọ ṣe nǹkan kan ní o máa wá ó jiyàn tó dáa bóyá ṣe ń ṣe gbogbo àtàgbàjọ torí ẹ mọ̀ iṣẹ́ clearing ẹ máa ní àwọn tẹ́ pé ẹ mọ̀ wá ara yín bá fẹ́ gbaṣẹ́ nísìnyí ẹ̀mú kẹ́mi fi bẹ́ẹ̀ lọ sáà òun ni máa pè a ní àwọn tẹ́ pé àjọ wà tẹ́ pé àjọ ń ṣiṣẹ́ pọ̀ so òun tó wá jẹ́ tẹ́ pé kò sí nǹkan tẹ́ fẹ́ ṣiṣẹ́ ní ilé mẹkáníìkì ní fẹ́ ṣe nǹkan òun ló máa ṣe ògbó ẹ̀ ó dẹ̀ wà lọ́jọ́ ẹ̀ ó bá mi ṣe ìwé mọ́tò tó bá tójọ́ kẹta báyìí ni wọ́n pé ó kú lóòótọ́ ń sick but sickness yẹn tó bá ń sick tó yẹ pé sickness yẹn mú mọ́lẹ̀ kò lè wá láti ilé wá síbí wá fún mi ní ìwé yẹn àpè nọ́mbà èèyàn kò tẹ̀ fẹ́ gbé kọ́ńténà fún mi ni mo bá pè nọ́mbà ò lọ mo wá wò pé ọmọ mi ló wá rí lórí Facebook pé rest in peace mo rí ta ni rest in peace bí mo ṣe pariwo nìyẹn so ẹ̀yin tèmi ẹ má jẹ́ ká mú ilé ayé le o ilé ayé yìí ó ti kún fún wàhálà ikú òjọ kò sẹ́ni tí kú bá jọ lójú nísìnyí òun ló mọ̀ tẹ́ bá ṣe ń ronú ni kẹ́ máa ro ọjọ́ kan mà ni mo máa sùn tí mi ní jí mọ̀ tí ẹ bá ṣe ń ro nǹkan kan ẹ má kò lé ayé ẹ má wo ayé kiri mọ́ ó ti dójú ẹ̀ báyìí bẹ́ẹ̀ ni mo sọ fún yín ó ti dójú ẹ̀ nǹkan tó lè tó wá ń pa àwọn èèyàn lẹ́jọ́ mẹ́ta ni pé ebi ti pọ̀ jù máa nǹkan tẹ́ pé ó ní bp high olóògùn tó máa ń lò ìgbà tí òrówó rà láàrin oṣù méjì ó ní stroke òun fúnra ló ń sọ pé oògùn ẹ̀rọ yẹ kó òun ní sọ pé òrówó rà ni irú yẹn tó bá kú kí ló pa àìrówó lọ́wọ́ so lágbára lọ́wọ́ Ọlọ́run gbogbo wa ìdá owó kò ní dá wa a ní tọrọ jẹ gbogbo ẹni tẹ́ bá wà nípò tẹ́ lè fún wọn tẹ́ bá rí ẹbí yín tẹ́ ní owó jùlọ ẹ try láti ràn wọ́n lọ́wọ́ kódà kó yẹ pé ẹ̀rẹ́ ṣùgbọ́n tẹ́ wá rí pé condition ẹ̀ ò wà òkè ẹ try láti mú owó kẹ́ ẹ fún wọn oúnjẹ lẹ bá ní ni ẹ fún wọn àwa láyé là ń bára wa jà o tí àwọn bá ti kú ẹ lè jà mọ́ o so à ń bára wa jà gan a sì ń yọ̀ síra wa lọ́rùn ni bẹ́ẹ̀ ni mo sọ fún yín à ń bára wa jà à ń yọ̀ síra wa lọ́rùn ni ẹni tó kú ti kú ẹni tó kú ó ṣe kí ni ó ti kú o ò lè rí mọ́ láéláé gbogbo fúrege ẹ̀ ń fọ́n bóyá àwọn aṣèkínní kan o ò lè rí mọ́ ó ti bá tiẹ̀ lọ nìyẹn ẹ bá ní èèyàn tó wà lẹ́gbẹ̀ẹ́ yín ọ̀rọ̀ tí mo ń sọ ọ̀rọ̀ mo fọlọ́ ń bẹ̀ gbogbo ẹni tẹ́ pé ẹ̀wọ̀n ẹ mọ̀ pé àwọn bí kan wà tẹ́ pé wọ́n ń rẹ́ bọ̀tọ̀ náà wá gbé ẹ sípò pé o ní owó lọ́wọ́ bí mo ṣe ń sọ̀rọ̀ yìí ẹ pè wọ́n bóyá pé ẹ bá lè pè wọ́n pé tó súnmọ́ wọn ẹ gbọ́ bí ìgbésí ayé wọn ṣe tẹ́ bá mọ̀ pé kan lè fún wọn ẹ sẹ́ǹdì owó sí wọn pé kan fi oúnjẹ ẹ sẹ́ǹdì owó sí nǹkan tẹ́mi ṣe lèmi sọ fún yín o èmi òyìn ń bèèrè ní àwọn tó jẹ́ bí ẹbí wọn ń bèèrè lọ́mí kí tó fún wọn o wọn ń bèèrè o ìrùkọ́ tí àbá tiẹ̀ máa rojọ́ tí àbá jẹun tó rẹ tí bá ti lè gbọ́ pé nǹkan báyìí ṣe máa mú ẹ bá mi fún ó ṣe o
àádúpẹ́ oníkálùkù tó ń bá tiẹ̀ lọ nìyẹn. Ẹ má dúró pé kẹ́ni yẹn tó àwọn míì wà tẹ́ pé wọ́n ò ní béèrè bọ́ tẹ́bí yẹn ń pa wọ́n tó bá ti wò ó tó bá yọ ọbọ̀ yá sọ sórí pa àrẹ́gbẹ́já ibi dẹ̀ ń pa ọkọ̀ bá ní kọ̀díṣìn báyìí mú owó sẹ́ǹdì ẹ̀ sí bóyá ẹni tó sọ fún ẹ yẹn ó súnmọ́ kówó yẹn fún kó lọ fún tó wà kọ̀tẹ̀ gbọ́ pé ó kú ni á kẹ̀ máa dùn ẹ́ gbígbà tó wà láyé ó yẹ kó o ṣe fún bọ́ọ̀tì ipa òbóró mọ́ ọ̀pá kò ṣeé ṣe mọ́ so ẹ jẹ́ ká máa ṣàánú ara àsìkò àánú la wà yìí ẹ má jẹ́ ká lé nǹkan tó le jù tẹ́ bá ní owó ẹ ṣe àánú fún àwọn tó súnmọ́ yín àwọn tó wà ní sàkání yín tẹ́bí ń pa ẹ ṣàánú wọn lásìkò yìí o ṣé ẹ mọ̀ pé nǹkan ń le sí ni nǹkan ń le sí ni omi ní parọ́ fún yín o kò dẹ́rùn o ẹni tó bá rí oúnjẹ mẹ́ta jẹ ọba ni ní Nàìjíríà tá a wà ẹni tó bá rí oúnjẹ mẹ́ta jẹ ọba ni ó yẹ kó máa dún kó máa jí kó máa fọ́ sórí ẹ̀ ń bọ́ ẹlẹ́dàá mi ò ṣe ẹlẹ́dàá ìyá mi àti bàbá mi lọ́run ò ṣe mo ṣe máa dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run nìyẹn báyìí máa kọ́ dúpẹ́ lọ́wọ́ Jésù because èèyàn míì wà tẹ́pọ̀ wà nílé àkọ́tì ẹ̀ wá ebi ni wọ́n máa tọrọ owó kiri lẹ́ni tó lè ṣiṣẹ́ ṣùgbọ́n bùkátà ti ju iṣẹ́ lọ ẹ má máa sọ pé èèyàn wá tọrọ owó pé kó lọ ṣiṣẹ́ èèyàn míì ń ṣe iṣẹ́ tó jẹ́ pé iṣẹ́ tó ń ṣe kò ká bùkátà ṣé ẹni tó ti ní mọ mẹ́rin lọ́wọ́ bóyá lọ ń ta pure water lẹ́jọ́ tó lọ́ọ́ èlò ló fẹ́ lórí pure water tó fẹ́ fi bọ́ ọmọ mẹ́rin bó ṣe rí gẹ́lẹ́ nìyẹn Ọlọ́run á jẹ́ kí gbogbo àṣẹ àṣeyọrí ebi àárọ̀ ọ̀sán ò ní pa yín o ẹ tọ́jú ẹni tó bá wà lẹ́gbẹ̀ẹ́ yín ẹ ṣàánú fún àwọn èèyàn ẹ má dúró pé ó dìgbà tí wọ́n bá béèrè owó lọ́wọ́ yín kẹ́ tó fún wọn lówó ẹ má dúró pé ó dìgbà tí èèyàn kan pa ibi dẹ̀ ń pa mí o kẹ́ tó wọlé kẹ́ bu ohun bó jẹ́ láìsí lẹ́ni mo jẹ́ kọ́tẹ́ mi kún ṣe nìyẹn mi ì lè parọ́ fún yín kọ́tẹ́ mi ń ṣe nìyẹn mi ìfẹ́ fetí pọ̀ gbé ebi ń pa ta ni èèyàn ẹlẹ́ra bíi tèmi ebi ń pa tèmi dẹ̀ ń jẹun tí mo ń yó nírèṣù ẹ jẹ́ kí gbogbo a máa ṣe gbogbo ẹni tọ́nà bá bùkún ẹ ṣàánú àwọn èèyàn o ebi wà o ìgbà kan tó pé ebi ń pa wá Nàìjíríà ní ìsìn gọgọgọgọ lebi ṣe bẹ̀rẹ̀ lebi ṣe ń pa àwọn èèyàn ẹ jẹ́ ká ṣàánú ara wa o àánú gọgọgọgọ àánú ní kẹ́ fi béèrè gbogbo nǹkan tẹ́ bá fẹ́ láyé yìí ẹ bá ti ń ṣàánú kò sí nǹkan tẹ́ bá fẹ́ tọ́lọ́wọ́ ní ṣe bẹ́ẹ̀ ni mo sọ fún yín ara àwọn èèyàn mi tẹ́ pé wọn ò ń ṣe oògùn wọn ò dẹ̀ màdúrà gbà ṣùgbọ́n àánú náà fi ń béèrè lọ́wọ́ Ọlọ́run dẹ̀ ń ṣe nǹkan tẹ́mi ń ṣe ni mo sọ fún yín àánú lèmi máa bá ti ṣàánú Ọlọ́run kò sí nǹkan tí mo béèrè tọ́lọ́wọ́ ní ṣe ń ṣe dandan pé kíní èèyàn mi dẹ̀ máa lọ ṣọ́ọ̀ṣì bá ó kú sí ọ̀bọ̀ àti mú 5 naira fún yan fún aláìní ó dìṣòro bọ́ọ̀ làdúrà orí èèyàn báyìí ṣe fẹ́ gbà kò ní gbà wàláì kò ní gbà so bó ṣe jẹ́ nìyẹn o ẹ ṣé mo dúpẹ́ o mo fẹ́ polówó jewelries fún yín a máa polówó àǹkárá o anytime from now bóyá ọ̀la nígbà pé ó lọ́la ẹ ṣáà mọ̀ pé ẹ ní ìpolówó ta fẹ́ polówó ní ìsìn àǹkárá ni àǹkárá yẹn débẹ̀ ni so mo dúpẹ́ ló gbẹ tẹ́ bá rà no wait all these ones etí mi ni kẹ́ ẹ wò etí mi ni kẹ́ ẹ wò etí mi ni kẹ́ ẹ wò ẹ wò ọwọ́ ni comment everything now you comment it like this you comment this one like this comment this tẹ́tí mi ẹ wò ẹ pé mi lè wọ́ tó rá aṣọ tí mo wọ̀ ó ní ó fún àìbàjẹ́ kò sóde tí ò wọ̀ kò sí òde tí ò lọ 30,000 ní iṣẹ́ ńlá ni ẹ wo rí bangles àti ríngì iṣẹ́ ńlá tó dùn mí tó ta lẹ́nu iṣẹ́ tó ju owó ẹ̀ lọ ni 30,000 30 bay you say this one from where is it from here Yeah. wait see. This two is for here. Okay. Èyí wà lẹ́nu ò sí nǹkan bí ìyẹn nǹkan. Èyí wà lẹ́nu kò sí nǹkan. Ẹgbẹ́ lè ṣe dàbí Brazil. Ọlọ́run bá ń gbọ́, wọ́n lè ta ọjà yìí fún yín ní Brazil gold. Torí ó jọ bàjẹ́, ó dẹ̀ fúyẹ́ lọ́wọ́ ẹ̀rí ni. Ẹ̀rí.
yarí ni ẹ̀ lélẹ́yìí o ó ní ring ó ní gbogbo ṣẹ́ẹ̀rì àwọn ọjà ńlá làwọn ọjà yìí o wàláì ọjà ńlá ni 27,000 so you be writing it 27,000 Okay. put it inside wait you bring one small lemon you say there no space to bring all ráyè fi yarí nì sí mọ́ kò sáàyè gbogbo ìsàlẹ̀ yẹn kún ni ẹ má wọ̀nyí December mi ìfẹ́ sọ nǹkan no give me biro mi ìfẹ́ sọ nǹkan tó máa ṣẹlẹ̀ fún yín lórí earring yìí earring ẹ jẹ́ kí n tẹ̀ já yín sí màá ra àwọn box tó fún àyẹn irú àwọn bring this box or this one no okay the fine one 27 you put it like this let me show you you get the fine one come there is fine one there go and bring fine one tó tàbá ṣe báyẹn price yẹn máa ń lọ mi ò dẹ̀ fẹ́ 27 ní ilé ìbáyẹn òun náà ni mo kó sínú àtòrí kò sí leave it kò sí see you write the price you put it inside the nylon see I write 27,000 here now. But that paper. See paper now. No. Don't let us. Ṣé ẹ tó wá di December máa ṣe tá bá ti bẹ̀rẹ̀ promo yẹn ẹ kì í já yín tí mo ti fẹ́ ta ọjà mi ẹ mọ̀ pé ọjà kẹ́nu kọ́ra máa yàtọ̀ tó bá di December yẹn ṣé láwọn ọjà ó ní 15,000 yẹn a máa bá yín páàkì ẹ̀ ó ní etí mi ní já yín ṣe ká máa páàkì síbí a lè kó bí mẹ́rin à sọ price ẹ̀ fún yín but price ẹ̀ máa ẹ mọ̀ promo ni now so a máa ṣe sales a máa bẹ̀rẹ̀ ní December mi ìfẹ́ fọ́ǹbù December máa lé kéńkà kó bá a lọ́yẹ kó bá a láyè wa èmi àti àní ṣọ́nkú o lágbára lọ́wọ́ Ọlọ́run àti èyí ni ẹ wo eléyìí náà ẹ wò náà báyọ̀ December tí ó ti fẹ́ẹ̀ dé ẹ wò pọ̀ jà ẹ wò Brazilian ńlá lẹ máa pèsè lọ́yà bí this one line nǹkan ṣẹ́ẹ̀rí 27,000 náà lòun náà 27 day àwọn ọjà ńlá ni ẹ̀wọ̀n kìíní ẹ̀ kọ́lọ̀ méjì lóní ó ti pè ọ́ kọ́lọ̀ méjì lóní ẹ̀ kì í fi kọ́lọ̀ kejì òun 27 ṣẹ́ẹ̀rí 27 you pack the two together ṣẹ́ẹ̀rí 27,000 earring gòun lélẹ̀ àwọn ọjà gidi ni ṣẹ́ẹ̀rí 27 ṣẹ́ẹ̀rí oya pack the two together 27k èyí wà lẹ́nu òsì nǹkan Second color. already ṣẹ́ẹ̀rí ẹrù tó jowó ẹ̀ lọ ẹ ti fi earring gẹ̀hùn gbogbo ẹ̀ ló ní pack everything together. Ẹrù tó jowó ẹ̀ lọ lélẹ́yìí ọwọ́ mi ni kẹ́ ẹ wò àwọn eléyìí ẹ wọlé wọn ní mọ̀ pé ẹ wọ wọn ní mọ̀ pé ẹ wọ set. Pack everything together is the same thing. Okay. Sherry. Bangles, only bangles. Be sharp. Sherry. Ẹ kì í jẹ gbé sọ́run kìíní. Ẹ lè mọ tí wọ́n bá wọ kìíní ẹ lè mọ ẹwà ẹ̀. Sherry. Ẹ bó ṣe ń shine. 28. Àwọn ọjà ńlá làwọn ọjà eléyìí 28,000. It's 28,000. Àwọn ní ọjà káfẹ́ gbà. Bá àbá kọ́ ti báyìí. Àmọ́ ọjà tí wọ́n máa ń ṣì. Pẹ́pẹ́ Ọlọ́run kò ṣàánú. Kò sí tá a lè. Ẹ wo eléyìí. Mo ní láì. Come and bring this one for me. Let me show them.
mo ní nílá ẹ̀ á ní Brazilian gold. Very good. Brazilian gold eléyìí mo ń bọ̀ o. kẹ́ ẹ mọ̀ pé àwọn iṣẹ́ tó juṣẹ́ lọ ni ẹ lè mọ̀ yàtọ̀ ń bẹ̀ ìyàtọ̀ ẹ lè mọ̀ kẹ́rì máa ń fi wọ̀nyí ẹ wá ra nǹkan tá ń tà o. ní ẹ̀ náà ṣe máa ń ṣe ẹ wò ńlá ìlélẹ̀ ṣe Brazilian gold gangan lélẹ̀ ẹ wò ṣe rí pé yàtọ̀ díẹ̀ ló wà ń bẹ̀ ṣe rí pé yàtọ̀ díẹ̀ ló wà ń bẹ̀ so gbogbo bọ́n ṣe ríǹgì ẹ̀ everything gbogbo ẹ̀ ló pé síbẹ̀ ló pé pérépéré ẹni mọ̀ tí wọ́n máa tá ń ta Brazilian gold lélẹ̀ ẹ ṣáà ti rí báyìí oya put it back ẹ wò ẹ rí pé yàtọ̀ ẹ bá wọlé táwọn yẹn wàhálà wọn ò lè mọ̀ láéláé wọn ò lè ẹ́bà mọ̀ ẹ yẹ kí n fi oríǹgì kíní ẹ̀wọ̀n yìí mọ̀ ṣe ṣe ẹ náà ni kò sí yàtọ̀ ń bẹ̀ mọ̀ ṣe ẹ̀rìngì ẹ̀ náà ni kò sí yàtọ̀ 27,000 náà lòun náà ó yá wọ́n máa 27,000 ní Brazilian gold ẹ̀dẹ̀ ní 220 ní lẹ́tẹ̀ ni mo ta 27,000 lélẹ̀ ìdílé àlọ́ mi ká 27,000 ó yá tí o bó ṣe wà nìyẹn àwọn Brazilian wọ́n á ṣe ńlá wọ́n á ṣe kékeré ní àwọn sẹ́ẹ̀tì yẹn tó all this one ṣe ẹ wo ilé rẹ 20,000 20,000 what do you want? I thought I saw much results on. ó yẹ àgbà 20,000 àwọn jewelries ńlá làwọn eléyìí o ẹ wo ilé náà 20,000 20,000 eléyìí wọ́n gbà ló ní báńgùsì o 18,000 18 wait ẹ wọlé ọjọ́ ètí ẹ̀ ti fine 20,000 àwọn iṣẹ́ ńlá làwọn iṣẹ́ eléyìí o 20,000 adẹ̀ láwọn long chain tá máa fi hàn yín lẹ́nu eléyìí 18,000 ó ní bangles àwọn 18,000 ó yá ní 18,000 no bring all this one. They're doing right price for this one. Yes. Okay, I remember. They have the second color and that's used. I will lay by. Okay, 25. Oh yeah, right, 25. 20. Let me give you this 25,000. 25. 25,000. Shall I then? 25. No, it's here. No. It's here. It's inside this thing. Yeah, 25. It's nice. It's there. Take. 25. It's not here. Are you sure? Yes, ma'am. Bola Gbesi. Okay. Check. Okay, that one is your book. Ẹ wọlé náà. Iṣẹ́ ńlá. 25,000. 25. Iṣẹ́ tó ju owó ẹ̀ lọ. Hey. Okay. 25. Be give me all these things. Àwọn ẹwọ àwọn iṣẹ́ yìí gbogbo ẹ̀ ló ní bangles o 25 ó lọ́lẹ̀ odò owó gbogbo ọjà táǹtà fún 6 30 25
We are doing those things. Ọlọ́mọ ẹ̀kọ́ kan báyìí ó ti jábọ́ sísàlẹ̀. Ọrùn mi ní ká ẹ wò bó ṣe fine, ẹ bó ṣe lẹ̀, ẹ bó ṣe fine. Iṣẹ́ yẹn ó lẹ̀ bàjẹ́, ẹ bó ṣe fine. 23,000. Oya, put 23 for this one. Ọlọ́mọ ẹ̀kọ́ wàá ba báńgùsì, wàá ba gbogbo sẹ́ẹ̀tì yẹn jẹ́. Wọ́n lè á balẹ̀. Olè ṣẹ́ ńlá náà lòun náà 22,000. 22. Àwọn ṣẹ́ ńlá náà àwọn aṣọ àwọn jewelries yìí o. Ẹ wò 23,000. Ó ní bangles, ó ní ring 23 silver color. Bring this one 23. 15,000. Oh yeah. There's not 15,000. 15,000. 15,000. Sorry, you should fine. 15,000. 15,000. 15,000. Okay, Kenny. Wọ́n ń bọ̀ o, ọjà wa ń bọ̀ o. Àbá àkẹ́ rajà 10,000 lè ṣe wa ń bí kò ń bọ̀ o. Ẹ wọlé ìwé ṣe fine. 15 náà lòun náà. Oh yeah, come and give me all these food. No, it's 20 now. Come and give me this. No, it's 20. Is it not 25? It's 22. $15. 15. Oh yeah, come and give me this one. Give me this too. You really should find 15. 15. So I can feel long shade wọ̀nyí. And now long shade tó fine. Yeah. Come and give me all this food. Yeah, come and do what? Carry all this thing down. Àwọn ló ń ṣe ni wá fine gan. Ẹ rí ni. Èyí wà lẹ́ni ò sí nǹkan. Èyí wà lẹ́ni ò sí nǹkan. Gbogbo ẹ̀ ló fúyẹ́, ṣé rí? 3 color ní ẹ̀rí ní 15,000. Bọ́dẹ̀ fẹ́ rí 15,000. Ọ̀dọ́ Kẹ́mi Kọ́lá lẹ́ ti lè rí. Ọjà wa kódà kó lọ́lẹ̀ fún wẹ́ẹ̀zì earring náà. Ẹ rí silver yìí. Àwọn ọjà yìí wọ́n ti fine jù, ṣé rí? Wọ́n ti fine jù, ẹ rí? Ẹ̀yẹ nìyẹn. 15,000. 15,000 kó lọ́lẹ̀ kó dowó pápápá ni. Ọlọ́run mi ṣe kò gbà. Kó lọ́lẹ̀ kó dowó ni. Ẹ wò lè náà. 15,000. Gbogbo ẹ̀ ló fine 15,000. 15,000. Tẹ̀tẹ̀ wọlé. 15,000 bó ṣe fine. Ẹ bó ṣe fine lọ́rùn. Ó fine ìjòwó ẹ̀ lọ́wọ́n ọ̀dẹ̀ ń bó. Ó ṣe ó yà. Ẹ tún wọlé náà. Èyí wà lẹ́ni ò sí nǹkan. Ọdún ti wọlé dé. Ẹ rí ni. Òun náà fine. Jẹ́ ń tún wo òun náà. Òun tún dà. Kẹ́mi Bùkọ́lá ló lè ṣe. Silver yìí ó sùn. Silver yìí ti fine jù. Kí ló dé? Ẹ rí ni. Ọlọ́run
àwọn jewelries fáyìn o mi ní parọ́ fún yín o wọn ò lè wo ó dàbí àwọn Brazilian gold yẹn ni ẹ̀rí bó ṣe rí ẹ̀rí bó ṣe ń shine 15,000 ni gbogbo ẹ̀tẹ́ bá rà ń bí gbàǹjo ni mi ò ṣe kò gbà gbàǹjo gbogbo ẹ̀tẹ́ bá rà ń bí gbàǹjo ni gbogbo ẹ̀ pátá mo lè fẹ́ rà ní 15,000 àwọn tó ń tà ní 15 10 12 àwọn kan báyìí tó máa ń tóbi tẹ́pẹ́ ẹ ti rí lójú gan ẹ ti mọ̀ pé kì í ṣe correct one èmi ò lè ta yẹn láíláí ẹ̀rí ni tẹ́ bá fẹ́ joyè lásán ẹ jù sí ó máa lọ ní ẹ̀rí 15,000 ó lọ́lẹ̀ ó dowó mi ò ṣe kò gbà aláròró nìkan ni ò ní lè rà ń bẹ̀ ẹ̀pọ́n aláròró ẹ̀rí ni ẹ̀rí ẹjọ́ o kẹ́ má sọ pé Kẹ́mi Bùkọ́lá ta mẹ́rin fún mi 50,000 kò dín 50,000 ta mẹ́rin fún mi ẹ̀mọ́ mẹ́rin yẹ kó jẹ́ 60,000 ẹ má wá ná ọjà eléyìí gbàǹjo la ṣe fún yín o àwọn ọjà àwọn ọlọ́ṣẹ̀ tó yẹ pé correct ní tẹ́ máa rí lò tẹ́ máa gbádùn òun ni eléyìí o ẹ̀rí oríṣiríṣi ni a ní. This is the silver one. Yes ẹ̀rí bó ṣe fine adẹ silver tá a polówó lẹ́ẹ̀kan yẹn 15,000 mi ò ẹ mọ̀ ọjà ẹ̀ ń ṣe gbówó lé lórí bó jẹ́ 22,000 la fi lórí ẹ̀ náà pápá kàkà rówó wa padà ni ọlọ́run bá ń gbọ́ eléyìí silver yìí mo fi wọ̀nyí lẹ́ẹ̀kan ẹ ṣe eléyìí tẹ̀ ti jọ Brazilian gold jù ó jọ bàjẹ́ ẹ rí ni ó jọ gan-an ti fine jù 15,000 ìsinmi ṣe wọ́n ò rí méjì ni. You need all these ones ni. Ẹ wọlé ohun tún dà àti ẹ̀fẹ́ àrántí ẹ̀ eléyìí ni mo fi ṣe ṣóò lénìí òun mo fi ṣe ṣóò tí mo fi polówó Swiss lace yẹn ẹ bó ṣe fine earring yẹn àwọn drop earring yẹn no leave this one first no leave the link ó yá kó lè sí nínú. Ìwà lẹ́ni ò sí nǹkan eléyìí ò wá pọ̀ jù kódà bólẹ̀ kò sí patí táwọn jewelries yóò wọ̀ bẹ́ẹ̀ ni mo sọ fún yín kò sí patí náà ẹ ń lọ ni máa lọ sòsé ni eléyìí tí fọ́kọlọ̀ ló ní ó ní gold ó ní silver ó dẹ̀ ní black ó dẹ̀ ní rose gold mẹ́ta kọ́lọ̀ mẹ́rin ló ní. Ẹ wo ilé báyìí eléyìí lówó ẹ̀ yàtọ̀ nínú gbogbo ẹ̀ eléyìí 20,000 lélẹ̀ báyìí 20,000 what bring that one it's like I never bring it. They already done it. That Okay. Sorry 20 lélẹ̀ òun náà fine bro 20,000. Oh yeah. Come and pack all this food back. Come and put it back. Àti ń ṣe tán nìyẹn. Lágbára Ọlọ́run a máa bẹ̀rẹ̀ sales ní December tá a máa ṣe yẹn. Ó lé kẹ́ńkà ẹ má wọ́ọ̀rì. Àwọn ọjà wọn tó ń bọ̀ wọ́n ti yapa jù. Eléyìí náà 20,000. Méjì ní 20,000 ní gbogbo ẹ̀. Àwọn tó kù fi 15,000. So a máa retí yín o ẹ ṣé o. Ẹ ṣé mo dúpẹ́ o. Gbogbo apáta la máa jẹ jẹun lágbára lọ́wọ́ lọ ibi tá a bá rọkọ̀ oore sí nígun mẹ́rin àgbáyé láti máa rí àánú gbà àánú ò ní sá fún wa mọ́ra yóò ní dínà oore mọ́ wa lágbára lọ́wọ́ Ọlọ́run àwọn arógo síwájú ògo bògo ẹni jẹ́
wọn ò ní ráyè nínú ayé èmi àti yín àtọmọ wa lágbára lọ́wọ́ Ọlọ́run. Mo dúpẹ́ lọ́wọ́ yín o. Kò sígbà tí mo ń gbàdúrà tí mi ń fi ẹ̀yin màmá mi ṣàdúrà, ẹ̀yin ẹ̀gbọ́n mi, ẹ̀yin àbúrò mi, ẹ̀yin ẹlẹ́gbẹ́ mi. Kò sígbà tí mo ń gbàdúrà láyé tí mi ń fi ọ̀rọ̀ yín ṣàdúrà torí èèyàn ni yín. Ẹni tó bá bá yàn rajà kò fẹ́ kébi pààyàn ní lágbára lọ́wọ́ Ọlọ́run. Ebi àárọ̀ ọ̀sán alẹ́ kò ní pa yín, kò ní pa ọmọ yín, kò ní pa gbogbo ibi tẹ́ bá ní ẹbí sí, ebi ò ní pa wọn. Bí ebi ṣe ń pààyàn Nàìjíríà tí gbogbo èèyàn ń kú yìí, etí la máa fi gbọ́ o lágbára lọ́wọ́ Ọlọ́run. Ọ̀nà àti jẹ àti mu wa kò ní dí lágbára lọ́wọ́ Ọlọ́run. Orí wo ò ní gbàbọ̀dè. Àṣìta ìbọn kò ní bà mí. Ọdún ṣe ń lọ tó ń lọ sópin. Àṣìta ìbọn kò ní bà yín, kò ní bà mí, kò ní bà ọmọ wa lágbára lọ́wọ́ Ọlọ́run. Ọdún ayọ̀ ni gbogbo wa máa ṣe lágbára lọ́wọ́ Ọlọ́run. Ìfọ̀kànbalẹ̀ àti nínú ara líle la máa ti ṣe ọdún. La dẹ̀ tún máa mú ọdún tó ń bọ̀ lágbára lọ́wọ́ Ọlọ́run. Ẹ ṣé mo dúpẹ́ o. Ó dàbọ̀.